àjálù burúkú rèé o wòlíì mẹ́ta kú nínú ìjọ kan náà lọ́jọ́ kan ṣoṣo. Àwọn òjíṣẹ́ Ọlọ́run mẹ́ta kan látinú ìjọ Celestial Church of Christ ni wọ́n pàdánù ẹ̀mí wọn lójijì lọ́jọ́ kan náà láyàjọ́ ọdún tuntun nílùú Èkó. Àwọn òjíṣẹ́ Ọlọ́run ọ̀hún ni Evangelist Ọládọ̀tun Ẹ̀lúsanmi, Shepherd Olúmúyìwá Michael àti Assistant Venerable Superior Evangelist Johnson Ọlájúwọ̀n. Ẹ̀lúsanmi ló jẹ́ olùṣọ́-àgùntàn ìjọ ọ̀hún ní Orísun Ayọ̀ Parish lágbègbè Ìlúpéjú, nígbà tí Michael jẹ́ olùṣọ́-àgùntàn nínú ìjọ Christ Testimony Parish tó wà lágbègbè Ìkòròdú. Ọlájúwọ̀n tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run nínú ìjọ Celestial Church of Christ St. SBJ Ọ̀ṣọ́fà Cathedral International Headquarters eléyìí tó wà ní agbègbè Kétu. Ikú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ló ti sọ gbogbo ọmọ ìjọ sínú ìbànújẹ́, tí kálukú sì ń fi ìbànújẹ́ ọkàn wọn hàn lórí ìtàkùn ayélujára. Ẹni tó jẹ́ akọ̀wé ìròyìn àti ìpolongo fún ìjọ náà jákèjádò àgbáyé, òjíṣẹ́ Ọlọ́run Káyọ̀dé Àjàlá, tó kéde ikú Ọlájúwọ̀n lórí ìtàkùn ayélujára ti ilé ìjọsìn ọ̀hún, tó sì ṣe àpèjúwe ìpapòdà rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ó bani lọ́kàn jẹ́ púpọ̀, pẹ̀lú bí olóògbé ti kú fún ayọ̀ àti ìdùnnú nínú ìsìn òwúrọ̀ ọdún tuntun. Nígbà tí Àjàlá ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, ó ṣèkìlọ̀ pé kí ẹnikẹ́ni má ṣe ro nǹkan míì lórí ikú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó dolóògbé ọ̀hún, tó ní ó tako ìgbàgbọ́ ẹ̀sìn Kìrìsìtẹ́nì, tó wá ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí olóògbé, tó sì mú dá wọn lójú pé ìjọ Celestial Church of Christ yóò dúró tì wọ́n nínú àkókò ìbànújẹ́ tí wọ́n wà yìí. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV.